bàbá Ṣọ̀ún ju ìmáàmù lọ lọ́jọ́ orí, kódà àìmọye nǹkan náà tó fi jù wọ́n lọ, exposure ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìmọ̀ ẹ̀sìn nìkan kìí sì tún ṣe gbogbo ẹ̀sìn, ìmọ̀ tẹ̀sìn Islam nìkan ẹni ìmáàmù fi ju bàbá Ṣọ̀ún lọ. bọ́mọdé bá wá dájí dóko, bó ti wù kó dájí dóko tó, sóko kọ́ ní ó bá kùkùté. bó ti wù kí máa mú o sharp tó, ọjọ́ orí tí bàbá Ṣọ̀ún fi jù wọ́n lọ́hùn ó tó fi control wọn tí bàbá ò bá gbé ìfẹ́ nǹkan míì sẹ́mìí. ẹ dákun ẹ bá wa share program yìí kó dọ́dọ̀ wọn. so bàbá wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, ẹ balance ara yín pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ ẹ̀sìn. mo gbọ́ nínú ọ̀rọ̀ kan tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, wípé nígbà tí ọba Gandhi òru mọ́ gẹ́gẹ́ bí a ti máa kí wọ́n nù, Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, nígbà tí wọ́n ètí ìdọba tí wọ́n sì ń process ẹ̀, àwọn tí wọ́n fẹ́ dórí àpèrè yẹn wọ́n níye, mùsùlùmí ń bẹ́nu wọn, kìrìsìtẹ́nì sì ń bẹ́nu wọn. nínú àwọn kìrìsìtẹ́nì tí ń bẹ́nu wọn ni bàbá Ṣọ̀ún tòní wà. ìmáàmù wa sọ nínú ọ̀rọ̀ wọn jọ́nà wípé gẹ́gẹ́ bí general overseer gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́, mùsùlùmí táwọn ọmọ ti ń bẹ láàrin àwọn tó fẹ́ du ipò ọba yẹn ni làwọn support. ṣùgbọ́n gbà tó padà yá, Ọlọ́run ọba fi ẹni tó fẹ́ síbẹ̀, which is bàbá wa Ṣọ̀ún tòní. níjọ́ tí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn tí màmú dẹ̀ sọ òdodo wípé lóòótọ́ ni làwọn ò sí lẹ́yìn bàbá Ṣọ̀ún, mo ti gba ibi tí wàhálà ti wà rí. bàbá Ṣọ̀ún ló kù tí wọ́n ó fi àgbà, ọjọ́ orí wọn àti rírí wọn, ìjọba ìjásíwájú ìjágbàlú ni wọ́n ó fi control ọ̀rọ̀ báyẹn. tábà ibi dúndú pé o ò tẹ̀lé wa, wọ́n tó gba tiwa ká tó dọba, tábà ibi ṣèdájọ́ irú tí ń ṣẹlẹ̀ láàrin àwọn àtìmọ́mù yìí náà ni ó máa ṣẹlẹ̀. ni mo sọ pé wọ́n gbé ọ̀rọ̀ kan sẹ́mi. tí ó bá rí bẹ́ẹ̀ ni imam ó ṣe pè mara tọ́ tẹ́fù wá ṣàkíyèsí pé ọ̀rọ̀ ẹ̀sìn bẹ lẹ́mìí ọba ìní ọ̀rọ̀ ilẹ̀ Eid tí ń já rìnrìn báyìí, eléyìí tí a gbọ́ pé bàbá wa Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ mú nínú ilẹ̀ náà fi kọ́ àwọn shops, ilẹ̀ mọ́sálásí, ilẹ̀ yídì. a sínú ìlú yín ìtẹ́ ìgbé sórí afẹ́fẹ́ ìlà ń gbọ́, ṣùgbọ́n ká sọ pé a fẹ́ fi kó ìdàgbàsókè bá ìlú ni. ṣé ibi tẹ́ ẹ fẹ́ kọ́ àwọn shops yẹn sí, ṣé bẹ́ẹ̀ nìkan nílẹ̀ kù sí l'Ógbómọ̀ṣọ́ ni, kò síbòmíì? orí ilẹ̀ mọ́sálásí tí ẹ fẹ́ kọ́ sí yẹn, ṣé orí ilẹ̀ yẹn nìkan nílẹ̀ kù sí tẹ́ lè fi kó dàgbàsókè bá lù, kò sí bòmíì? ẹ jágbe yẹ̀wò gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń dá mọ́mú lẹ́bi.
mo ń tọrọ lọ́wọ́ náà bá pé kí Ọlọ́run wo dídí àsìkò tí mo fi ń ṣe fídíò yìí lọ́wọ́ àti kí ni nǹkan tí mo ń ṣe lọ́wọ́ tó fi bí tí mo fi dìde láti pé kí n ṣe fídíò yìí. Gbogbo èròǹgbà gbogbo wa ní ti dáadáa kọ́ lọ́ba kò ṣe fún wa. Gbogbo ẹni tó dúró ti òdodo Ọlọ́run bá mọ́sà bá wa dúró tì. Gbogbo àwọn tó sì kù díẹ̀ káàtó fún Ọlọ́run bá wa ṣí wọn lójú inú kí wọ́n lè rí náà rí kó sì bá wa ṣí wọn ní etí kan lè retí gbọ́. I always want to tell people something and ó dẹ̀ máa make sense gidi gan tá a bá lè mú lò. Always gbogbo ẹni tẹ́ bá ti rí lórí fídíò, not me, go to the message, not the messenger. Kí lọ̀rọ̀ tí lágbájá yìí ń sọ? Ẹ̀kọ́ wo la lè rí kọ́ níbẹ̀? Tó bá torí pé ló bá ní kàlórí, àwọn kankan ń bẹ tó yẹ kó jẹ́ bí ẹ̀kọ́ fún un. Tó bá kú tó bá lò nígbà náà, ìgbà tó bá dọjọ́ iwájú, ẹ̀rí ọkàn àtọlọ́run ọba tó dá mi yóò máa jẹ́ wípé ó sọ lọ́rọ̀ ọkọ mi ò tẹ̀lé ni. Lọ́jọ́ kan mo lọ sí Ogbomoso, mo délé láti Èkó. Ọlọ́kadà gbé mi. Ìgbà tí ọlọ́kadà yẹn gbé mi táwọn ń bọ̀, a gba àdúgbò kan kọjá, ó dọ̀ káàkiri. Àdúgbò yẹn táwa gbà, àwa pàdé wèrè lójú ọ̀nà. Nígbà tá a rí wèrè yẹn, kí ni wèrè yẹn ń ṣe? Ń ṣe wèrè yẹn ń fọwọ́ méjèèjì rẹ̀ lé wa padà. Nítorí sọwọ́ báyìí fún ká padà. Wọ́n fẹ́ lè kó sẹ́nu mi ṣe fún wa. Dákun bára rẹ̀ lásán ọmọ gbé wa ṣubú jọ. Ìwú làbọ̀ ọmọ sáré fún wa pé ká tó fẹ́ mọ kó síwájú mẹ́ṣìn fún wa. Àbá lọ. God so good. Ọlọ́kadà yóò sáré. Bá ṣe jáde sí kọ́nà bá dàgbà rẹ̀ sí bẹ́ẹ̀ báyìí. Akàlórí kan pé títì yẹn wọ́n ti dá sí méjì. Wọ́n ti fọ́. Kódà àwọn tó bá fẹ́ rìn lẹ́sẹ̀ kọjá, wọ́n ẹ̀sẹ̀ lórí gba orí pákó báyìí kọjá ni. Lórí pákó yẹn gan mọ́tò wọn sáré pé káwọn mú sùúrù tó fi cross sórí kejì. Ká tó wá bí machine àbí mọ́tò. I'm sad. Wallahi, in protein. The reason ni pé on my own little way, I'm a psychologist and I'm a philosopher. So I always gain from the little thing about she. Like my son used to say, God bless you, God bless you, God bless you. Ọlọ́run bá yóò bá mi jẹ́ lágbà. Ìlú gbọ́nà. Ọlọ́run bá mi gbọ́ it's okay. Ẹ̀kọ́. Ọlọ́run bá yóò bá mi ṣe ní ẹ̀kọ́ alálùbáríkà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa. Only daddy, don't see anybody as your enemy. Try to all your possible means to make sure you make use of your enemy. For they are going to be of use for you, if not immediately, but in the near future. You taught me this from the book you gave to me to read. The 48 Laws of Humanity. Mo rẹ́kọ̀ọ́kọ́ níbi ìwé yẹn náà ní tòótọ́. Mo dẹ̀ fún ọmọ mi kan. Ó dẹ̀ ka. Ó wá remind me. Nígbà tí crisis dojú rẹ̀ pé this thing is about to fail, to fall me. No. I'm a winner. And winners don't quit. No matter what it takes. One of the books I read, title ìwé yẹn lásán, ó máa fún mi challenge, ilé máa fún mi consign tí mo bá fẹ́ fà sẹ́yìn nínú nǹkan ṣíṣe láyé mi. Kọ́lọ́mọ sì wà lẹ́yìn tí ó fà sẹ́yìn lórí ọ̀rọ̀. Title ìwé yẹn ni máa weak mi lọ́pọ̀lọpọ̀ gbà. Only tough time don't last, but tough people do. Kí ìgbà kó le kankan kí lọ ìgbà kó lọ bí òréré. Báyìí kò sì le tó. Báyìí kò sì le tó. Yóò rọ̀. Àwọn tani ó wá rí ìṣẹ́gun rẹ̀ iná àwọn tó forí tì. Ilé tí ọba wọn sọ wípé ìbẹ̀rẹ̀ wọn ní kọlu níṣẹ́ ẹni tó bá forí tì pé òun lágbàlá o inú yege. Kí náà gbà lérò pẹ̀lú rẹ̀ òun ní pé
no matter kò sọ́gbọ́n yóò tẹ́ balẹ̀ bá dá láyé yìí bí nǹkan ṣe le tó yóò padà rọ ní ẹni tó bá forí tì mí. So gbogbo people try to frustrate me with calls pẹ̀lú wà àti gbogbo ẹ̀jẹ̀ tó ń ṣe kó Sheikh Zubair Muhammad Taofeek, and I never stopped receiving calls. No, I never stopped receiving calls with justification to kàn lè wà fún anybody tó bá pè mí. Ó ní pé if you call me, I have my time to listen to you. You should be ready to listen to me. But tó bá pè mí tó sọ tí ẹ kalẹ̀ gbogbo ó ṣeéṣe omi òun padà bú mi nínú rẹ̀ ni. Tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ gbẹ́nu sọ̀rọ̀ bàbá gbàyà tí mo fẹ́ sọ fún ẹ náà ni mo sọ fún ẹ yẹn. Ẹ ò help matters. Torí nígbà tó o ti dó gbọ́ tẹnu mi yẹn ìbínú máa fi bọ́ sórí fídíò. Bí mi ò bá dá orúkọ rẹ̀ àwọn tán rán ẹ níṣẹ́ àbí ẹni tó torí rẹ̀ tó fi ń jíṣẹ́ máa blast ẹ. Torí ẹ̀kọ́ ni. That is me. Ọ̀kan lọ́mọ, I will never ever stop appreciating you. Wallahi. For now, I will never stop appreciating. Ọlọ́run jẹ́ ká ilá gbogbo. Ọlọ́run ní ṣe ní darí. Even if something is going wrong with you somewhere anyhow, if I can say, I say. If I can adjust, I do. If I can't, I lose the next one, which is the last one. That is my feel can call. Ìbàjẹ́ ọ̀kan lọ́mọ àbí èébú mi ò ní bàjẹ́ lẹ́nu èébú ọ̀kan lọ́mọ láyé kò ní ti ẹnu mi yé jáde. Because I study him. We are human, kò sẹ́ni tí kò lè ní ti rárá. I so much appreciate you, and I will continue to appreciate you. Lórí nǹkan tẹ́ ṣe lórí ọ̀rọ̀ Ogbomoso àti èyí tẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ Ogbomoso pé ẹ fi ẹ̀mí ìjólóòtọ́ hàn láì ní àbòsí nínú. It has to do with àwọn ìgbìyànjú yín lórí àlàáfíà tẹ́ wá fún ìlú Ogbomoso despite the fact pé ẹ ò kí ń ṣọmọ Ogbomoso. Ó fi mí láyà balẹ̀ ó sì tún múnú mi dùn láti sọ pé àwọn tán fi joyè ẹ̀sìn lórí ìjàngbara fún àwọn àfà láti mọ dojú àwọn àfà àgbòlè láti mọ fi bú wọn. A dúpẹ́ fọ́lọ́run wípé wọ́n rí yín tán wọ́n sì mọ̀ yín dáadáa kí wọ́n tó ṣe bẹ́ẹ̀. Àwọn tán ronú kàn yín tán fi yín jẹ Ọlọ́run bá yọ san wọ́n lẹ́san rí. Ẹ̀yin náà Ọlọ́run kò ní ṣe yín darí. Ọlọ́run ọba kò ní ṣe yín darí. Fídíò tí mo kọ́kọ́ play síwájú yìí ló prompt mi níbi tí mo gbé tí ń ṣe àṣkárì lọ́wọ́. Tí mo wò bá tí mo wò ó dùn mí díẹ̀. Torí pé ààyè ibi tó yẹ ká bá àfà ń kọ́ la bá àfà Zaki tí wọ́n ṣe fídíò yẹn. Mo kọ́ tiẹ̀ ní tó rọrọ̀ yẹn pọ̀. Bí èèyàn bá fẹ́ jẹ́ òsàkálà kò jẹ́ òsàkálà. Òsàkálà sòkòlò kì í ṣe ìfọ́mọ ènìyàn. Àfà mi Zaki Ogbomoso là ń bí Yorùbá lẹ fẹ́ kọ́ wa ni. Ẹ lágbà ẹ ò ìrìn pé ètò kéré jù náà Ogbomoso ẹ bá jọ jókòó pẹ̀lú rẹ̀ ẹ ò ní àgbékalẹ̀. Ẹ má ṣì mí gbọ́ o torí Yorùbá ni mo ń sọ o. Ẹ má ṣì mí gbọ́ Yorùbá ni mo ń sọ fún yín o. Gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe sọ pé ẹ ò a ní ìmọ̀ jura wa lọ ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ kíní bẹ́ẹ̀ ṣe ń pín láàrin kábíyèsí àti ẹni tẹ́ ń support. Indirectly fídíò yìí ti sọ pé torí inú sàlẹ̀ fi ṣe just like gbẹ̀mí gan náà indirectly èmi ò tẹ́ indirect tèmi o. Èmi ìsàlábùsì mo indirect tèmi bọ̀ bá ṣe ń tí ọ̀dà máa jáde sí ẹni pé wọ́n ni mò ń bá wí. So indirect kò sí indirect nínú ọ̀rọ̀ tèmi directly lọ̀rọ̀ tèmi. So títí yín la ò mọ bí tẹ́ ń lọ. Tẹ́lẹ̀ tó ń tọrọ pé ká máa bá ń share rẹ̀. Ká máa bá ń share a dead
idea is a dead one. The reason ni pé ẹ ò ṣèwádìí kẹ́ tó gbé kámẹ́rà síwájú. Oúnjẹ nínú àgbékalẹ̀ yín gan ẹ̀ ń ṣe àtàmọ́tàmọ́. Ta ló sọ fún yín pọ̀rọ̀ pé wọ́n fẹ́ fi ọba jẹ mínísọ̀ sọ́pọ́tì ọba láti ìpìlẹ̀ wa ló ti ní problem. Ẹ̀yin ṣe bẹ̀rù Ọlọ́run náà. Kì í ṣe ẹ̀yin nìkan, ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bọ́ sórí screen tán ẹ̀yin lè ń dá wàhálà lẹ̀ fún wa nílùú wa. Reason tí mo fi sọ̀rọ̀ ni ẹ̀yin lè ń dá àwọn èèyàn àwò fi social media mo bá fẹ́ máa fi social media jẹun tipẹ́tipẹ́ ni. Mo bá ti fẹ́ máa fi social media jẹun tipẹ́ máa ti bẹ̀rẹ̀ tipẹ́. Lómi tó yẹ pé kó tó mọ tán pé ní Android. Wàláì tàláì kọ́ lómi nù yín ẹ̀yin àfáà tẹ́ ń gbé kámẹ́rà síwájú ní ìsìn kí ó tó di pé ẹ mọ tán pé ní Android. I've been online. Ẹ wo nígbà tí ojú dí pátápátá pàápàá gan tí ò tí ì sí gbà ń sọ fún pé à ń lo fídíò kálẹ̀ káàkiri à ń lo kámẹ́rà kálẹ̀ káàkiri mo ti ń wọnú studio mo ti ń ṣe presentations mo ti ń lọ fún interviews. So ó jẹ́ kí ọ̀rọ̀ waves kó wá easy fún mi more than you can ever think of. Wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ rò pé newscaster ni mí. No. Ilé òṣìṣẹ́ lè rédíò rí náà bó ṣiṣẹ́ lè tẹlifíṣàn. No. Mo súnmọ́ kí ní ẹ̀ gidi gan ni. I've seen a lot. Mo jókòó máa wòran mo dẹ̀ máa learn níbẹ̀. Mo bá lọ fún program tí wọ́n bá ti kàn wá wọ́n fẹ́ give news máa jókòó máa study. I'm listening to the news and at the same time mo dẹ̀ wo presentation yẹn mo ṣe ń ṣe. Tèmi náà wọ́n fi mọ́ sọ pé o ṣe báyìí dá o bá ṣe báyìí tó bá dijọ́ mi kò ṣe báyìí o. We become a little directors. So with what you are saying, your focus is on Imam. And the problem is you are blackmailing our Oba. Emma blackmail, it's a complete blackmail. Total one. Tó bá jẹ́ pé àwọn báwọn èèyàn sì ń gbéra wọn kalẹ̀ káàkiri ìgbélé ni wọ́n ti gbé yín kan torí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rò mọ́ bẹ̀bẹ̀. Tẹ́ bá wà láàrin àwọn ọ̀rẹ́ yín náà láì kò sẹ́ni tó wà láì irọ́ ni. Tẹ́ bá dá wà láàrin àwọn ọ̀rẹ́ yẹn mọ́ gbọ́n tọkùnrin sọ èmi ni wọ́n fẹ́ gbé èmi. Ọkọ̀ ó dàbí pọ́kùnrin yẹn mọ̀ mí o wà láì wọ́n tó bẹ̀ irọ́ lẹ́ pa. Because all your statements tẹ́ gbé kalẹ̀ ó ti tó ká gbé yín. Total blackmail. I have waited to see a lot of you tí ó padà wá wípé nǹkan kan mo wo fídíò yẹn mo wo gbọ́ ó ní fídíò yẹn jáde mo rí pé ó ti tọ́sẹ̀ mẹ́ta 3 weeks fídíò tó kọjá yẹn mo kọ́ tiẹ̀ ni mo rí pé fídíò yẹn ti jáde láti nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta láàrin ọ̀sẹ̀ mẹ́ta yẹn ẹ ò tún tí ì ṣe ìwádìí tí ń lọ ká tó wá pé láàrin ọ̀sẹ̀ mẹ́ta yẹn a ti wà nínú àgbàgbé wípé Yunusa ti kó àwọn kan jáde tó ń pè lẹ́bí tó ń pè lára tó ń ṣe pé kinní kan tó ti distract tó fẹ́ mọ́ fi distract àwọn èèyàn not Zubair Mohammed Taofeek. Láàrin ọ̀sẹ̀ mẹ́ta yẹn o the video is 3 weeks ago. Ojú yóò ti ṣí láti pé kẹ́ẹ̀ṣẹ̀ wádìí níbo lè kó s'Ogbomoso àbí Ìlọrin s'Ogbomoso àbí àwọn ìlú yòókù nílẹ̀ Yorùbá sí Ògbómọ̀ṣọ́ nígbà tí ipá ń lọ sí Maiduguri lọ rẹ̀ ṣèwádìí. Must you go to the wave with half-baked news? Àwọn èèyàn mélòó lẹ ti mislead pẹ̀lú ọ̀rọ̀ yín? Àwọn èèyàn mélòó lẹ ti ṣìdarí pẹ̀lú ọ̀rọ̀ yín? Omi ọ̀pọ̀dà mọ̀ bọ́rọ̀ ti ṣe kàkà Afazaki dojú tì mí, I'm disappointed. Àṣé wọn ti mọ kankan lórí kíní ìkó tó pọ́n bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀rọ̀. Ìyẹn lè mú kó ní tán kọ́ mọ́ nífẹ̀ẹ́ yìí mọ́. Béèyàn kan bá sì ti fi lè kọ́ tèèyàn kéèyàn mọ̀ pé iye èèyàn tó ní tọ̀hún mọ̀ ni ó convince láti kọ́ tèèyàn. Téèyàn kan bá sì ti fi lè fẹ́ràn èèyàn iye èèyàn tó mọ̀ ni ó tún convince láti wípé kí wọ́n mọ̀ wípé yẹn dáadáa nìyẹn. Ẹ ò sọ dáa o. No. You are wrong about it. You got it wrong. Kábíyèsí ò ní problem pẹ̀lú Yunusa gbogbo èèyàn. This is a clear report to everybody. If you have anything to say,
either voice note, either message. Ẹ ó bá wa lórí Telegram, lórí phone number tó wà lókè. You see us on Telegram. Gbogbo ẹni tó bá ti ní Telegram can meet us there. There is a platform for this page. Ẹ ó bá for this channel. There is a platform for it. Imole Online TV. There is a platform for it lórí Telegram. Be careful what you say. Be careful what you say. We know it, we saw it. I think Bobo Tipe as it in at low stations several times. At the bang of any problem. Online. Àwa náà ti lùgbà rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe pa jẹ̀bi ẹ̀. Àmọ́ pé ó bóyá bá ṣe wádìí ni, àmọ́ tí wọ́n tì wá débẹ̀. Àwọn voices tó tì wá débẹ̀, àwọn ọ̀rọ̀ tó tì wá débi ń táwa sọ wà nílẹ̀. Tí ìbá dédé sọ ọ̀rọ̀ ló tì wá débi ń tá sọ, a ò pààyàn. Ó ṣe lè sọ báyìí mo sọ, àìsè lè mo sọ. Ó kò fi hàn sọ pé kí ló lérò tó fi sọ, ní tí mo lérò tí mo fi sọ ni. Àpẹẹrẹ tí mo sì ń tún níwájú ni mo fi takú síbẹ̀. Okay, ṣé bóyá ni ẹ jẹ́ ká gbọ́ tóóró tó fi sọ tó sọ. Ẹ sì jẹ́ ká wo ọjọ́ iwájú ọ̀rọ̀ yìí tó fi fa tó fẹ́ sọ. There was this film, this wonderful film. Jamita Wachan. Wọ́n pè ní Andakanu. That the law is blind. If you follow you. I don't want to go too much about the film. Just a little about it. Nipe. Ẹni ẹlẹ́ni, only wonderful family, ní àwọn ọmọ, ìníyàwó, níṣẹ́ gidi, ó ṣe ṣe dáadáa láàrin ìlú. Ṣùgbọ́n inú ni bí ni àwọn ọ̀tá lé lórí gbógun tì lórí òdodo. Wọ́n gbé ogun tì lórí tí ń jẹ́ òdodo. Wọ́n rán lọ sẹ́wọ̀n. Àwọn tó rán lọ sẹ́wọ̀n yìí wọ́n pa àwọn ọmọ báyàwó ẹ̀sùn lọ́nà tí wọ́n gbà tán wọ́n ṣe gbogbo. Ẹ̀wọ̀n tí wọ́n sì rán lọ yìí wọ́n rán lọ sẹ́wọ̀n lórí irọ́, lórí wípé ó pààyàn tí ó sì pààyàn. Ó wá lọ ẹ̀wọ̀n ó dé. Wọ́n á ríran rí ọlọ́pàá obìnrin tí ń pa àwọn èèyàn tí wọ́n pa òbí tiẹ̀, tí ń mú wọn pa pẹ̀lú àwọ̀ míì, but ọlọ́pàá ni tí ọ̀wọ́sọ míì fi ṣe tí ó ṣe tí ó fi pa tí ó pa. Òun náà sì tún lẹ́gbọ̀n tí ń ṣiṣẹ́ ọlọ́pàá. Òun pẹ̀lú ẹ̀gbọ́n ṣe ń wá ta ní ń pààyàn tí ó sì mọ̀ pábúrò òun obìnrin ní ń pààyàn kiri. Ó rékọ́dì ó ṣe gbogbo at the end of the day kò rí mú tó fi pa gbogbo àwọn tó pa bàbá wọn tán. But ọkùnrin yìí ń rí náà rí gbogbo ọmọbìnrin ṣe ń pààyàn kiri tó bá ti rí báyìí ọkàn kọrin sí ni. Ó wá dijọ́ náà ọmọbìnrin gbé jókòó. Bàbá yìí mo bá ti lè pàfọ́ọ̀mù kíní ìtàn báyìí lọ́mọ wà ń bẹ̀ bó ló ṣe jẹ́. Ó sì tú mi fó. Mo ní bẹ́ẹ̀ ni. Ó wá sọ sítórì ara rẹ̀ fún ọmọbìnrin yẹn. Ìtumọ̀ tó ń fi lè tú fó. Torí pé wọ́n ti run ìdílé òun lórí ẹni tó wọ́n pa. Tó ń wá torí rẹ̀ lọ sẹ́wọ̀n. Wọ́n ti dájọ́ ikú fún. Nínú ìwà wọ́n dájọ́ ẹ̀wọ̀n gbére fún. Nínú ìṣesí àti ìwà wọ́n tú u lẹ̀. Níjọ́ tí ń jáde bọ̀ láti ẹ̀wọ̀n tó ti lọ rí owó inú ilé rẹ̀ tó ti rí bí inú ilé ti rí, ó ti da ooru kò sí ń bẹ mọ́. Ó wá ń lọ. Ó wá rí ẹni tí wọ́n sọ fún pé tó sọ fún ayé pé òun lòun pa. Ó wá rí tó dúró sórí podium. Ó ti dọ̀gá àwọn olóṣèlú.
ó wá ń campaign tí mo bá wọlé tán máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí àwọn èèyàn wá ń hèrè ìwọ kẹ̀ níbo bó ṣe yọ sí nìyẹn ó ju àdá sókè yìí ó lè ó sáré fún kú irọ́ ni àgbà tó mú balẹ̀ ó pa tán báyìí ó káwọ́ kalẹ̀ báyìí pé kán mú un ó kúkú ti lé wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n gbèdé court adájọ́ tẹ́ padà tún lọ rí gbé bá pé kọ́ lọ rí ṣèdájọ́ rẹ̀ ó wá jẹ́ adájọ́ tó rán ní ẹ̀wọ̀n gbére lórí ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ pa yìí ta ló ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wá wò ó wá bú lẹ́sẹ̀ rìn ó wá rí ẹ̀ nínú kọ́ọ̀tù àwọn èèyàn wá wò pé ó ya wèrè ní òun ya wèrè ìwà adájọ́ irú ìdájọ́ wo ló tó fẹ́ ṣe fún mi ẹni tí mo tó rẹ lọ sẹ́wọ̀n nìyí ó wá tún narrate ọ̀rọ̀ ara ẹ̀ bó ṣe rí mo ṣe parọ́ tí ò ṣe fún mọ́ tó wá kọ́ tí ó sì wádìí bó ṣe kó ṣe wádìí nítorí lófin tó kó ṣe wádìí dáadáa tó fi rán lẹ́wọ̀n gbére lábẹ́ ẹ̀ràn tó rán náà láti lọ rí pàyàwó bá gbogbo àwọn ọmọ rẹ̀ bá gbogbo nǹkan rẹ̀ wọ́n ti rán lẹ́wọ̀n náà already wọ́n tún ilé tó tó fi sí pàyàwó pa àwọn ọmọ ìrònú tiẹ̀ ó jẹ́ kó ní kankan mọ́ kọ́ wá dé ó wá ronú tàn nígboro ó wá lù pa òun àtún wá gbé wá síwájú adájọ́ yẹn ìwà ìdájọ́ wo ló fẹ́ ṣe lórí eléyìí bó ṣe kó nǹkan ọ̀tún nìyẹn ó ti lọ ẹ̀wọ̀n rẹ̀ ó ti dé ó ti lọ ẹ̀wọ̀n ẹjọ́ ẹ̀sẹ̀ ń pa yẹn ló ti pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó kọ́ wa níbẹ̀ yẹn ni pé bí ilé ẹjọ́ bí òfin bá fọ́ lójú ẹ̀rí ọkàn ń kọ́ sọ́fọ́ní fúnni lọ́dọ̀ wa pẹ̀lú ìdájọ́ tí gbogbo yín máa ń ṣe lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ èmi gẹ́gẹ́ pásítọ̀ ni bọ́n ṣe ń ṣe chọ́ọ̀chì yín yàtọ̀ ẹ mọ̀ ṣe báyìí ọ̀rọ̀ ẹ̀sìn wa ni ẹ ò bẹ̀rù Ọlọ́run ni tí wọ́n sọ fún ìpọ́nrọ̀ ẹ̀sìn ló ń jà nígbẹ̀ wọ́n kàn ń lò yín láti wá fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀sìn bàgbé Ògbómọ̀ṣọ́ jẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ni Zubairu Muhammed Taofeek ti lè sọ̀rọ̀ mélòó nù wa ló dúró tì yín láti fẹ́ rí búùkù ọ̀rọ̀ tẹ́ ń sọ gbogbo yín lẹ́ sọ̀rọ̀ lójoojúmọ́ tẹ́ fi ń bàlú wa jẹ́ tí mi ò bá wá sọ̀rọ̀ ọ̀hún mélòó nínú wa ló ń challenge yín tí wọ́n sọ fún mi pé tẹ́ ń sọ yín ọ̀dà àbí tí gbogbo abánikájáde ká challenge yín nìsín so ẹ̀rọ rí gbé tẹ́ bá dọ́dọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ tọ́jọ́ rẹ̀ yín tẹ́ ń ṣe jálàbí fún àwọn èèyàn yín ẹ̀yin dá léèyàn ni àwọn èèyàn yín ní ọ̀dà ẹ̀ tó máa fọgbọ́n bú wa lójú wọn ẹ̀ ò bẹ̀rù Ọlọ́run ni ó jẹ́ kẹ́ ẹ mọ́ máa gbé kalẹ̀ ilẹ̀ yídì ilẹ̀ mọ́sálásí is that the case? In the first place gbogbo yín lágbàáyé là ń sọ fún kábíyèsí ó tún mention kí ní kẹgbẹ́ tí wọ́n ń pè it's an insult pé wọ́n ń pè wọ́n it's his real name kì í sí pé tí wọ́n ń pè yín kọ́ it is his real name orúkọ wọn ló ń jẹ́ bẹ́ẹ̀ a ní ẹ̀kọ́ a ní adab a ní ibi wọn gbé ti bí wa that is why táà fi sọ fún yín pé ìwà tí Yunusa ń wù ìwà ọmọ Ògbómọ̀ṣọ́ kò sí kankan lára rẹ̀ tó fi jọ ọmọ Ògbómọ̀ṣọ́ nǹkan ẹyọ kan nínú kéké nínú ahọ́n nínú ìdálahàn nínú ìwà nínú ìṣesí kò sí nǹkan ẹyọ kan tẹ̀lé mú jáde tó fi jọ ọmọ Ògbómọ̀ṣọ́ nínú ahọ́n nínú ìṣesí nínú ọgbọ́n nínú àgbékalẹ̀ kò sí tó fi jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tẹ́yìn tẹ́ wá wà bẹ́ẹ̀ wá fún ọmọ wa ọmọ rẹ ni ọmọ wọn ni ọmọ rẹ ni ọmọ wọn ni Ọlọ́run kó jogún rẹ̀ fẹ́yìn náà nínú ìran yín ibú ọmọ dáadáa ni ọmọ ológo tó ti dókè Ọlọ́run gbọmọ orú ológo bá ń sínú ìran yín à ń sọ fún yín pé bọ̀bọ̀ yìí problem ni fún wa nílùú ṣé pé kí n sọmọ nulẹ̀ ẹ̀yin yìí wá takú sórí mídíà Ògbómọ̀ṣọ́ wọ́n gòkè wọ́n jábọ́ kò sẹ́ni tó kéwúrú rẹ̀ kò sẹ́ni tó yé kíní kan lẹ́nu títí yín ẹ̀yin kẹ́tẹ́ ẹjọ́ kò tẹ́ ń sọ pé lẹ́nu rúgbà ẹ̀kẹ́ wàláhì gbogbo yín ni mò ń sọ fún yín
súnmọ́ bí láìláì ìlàwà ọ̀pọ̀lọpọ̀ nínú yín làwọn ọmọ táwa bí ó gbìyìn ṣubú níbi ìmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ń jáde tẹ́ ń bú Ògbómọ̀ṣọ́. Ẹ wo àwọn àgbààgbà fà àwọn wòlíì Ọlọ́run àwọn ẹni Ọlọ́run tí wọ́n wà ní Ìlọrin ní gbogbo bí yóò tẹ́ bá ti dé wọ́n dákẹ́ báyìí ni tí wọ́n rìn lẹ́rìí nǹkan tó ń lọ. Àfi tán bá béèrè ìmọ̀ràn lẹ́nu ẹ bá sì ṣe báyìí. Mùdírù Markaz ẹrù pé báwọn ọ̀gbọ́n ni òní wọ́n ti ń gbọ́ ni ẹ lọ rí béèrè wò lọ́wọ́ bàbá wa ṣúgà ẹ bí wọ́n léèrè pé ní rọ́bìtà ẹ mélòó náà ti pírẹsẹ́ǹtì kí ní ẹ̀yìn rọ́bìtà ẹ mélòó náà ti sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ní rọ́bìtà. Kì í ṣe pé tìjà ni mo fi pé kẹ́ bàbá òkìlò torí àwọn ni wọ̀kìlò mùsùlùmí fúnlẹ̀ Yorùbá lójú kí ní kẹ́ lórí wọ̀kìlì wa ni wọ́n àwọn ni mo ní pé kẹ́ lórí darí rẹ̀ bá ẹ wá bí wọ́n léèrè ẹ mélòó ni wọ́n ti sọ níbẹ̀. Àwọn gan láti ibẹ̀ yẹn ká ti mọ̀ wípé tó dó àwọn gan náà lè jiyàn rẹ̀ torí pé àwọn gan mọ̀ kókó mọ̀ yéé sọmọ Ògbómọ̀ṣọ́. Àwọn gangan láàrin wọn pẹ̀lú Ọlọ́run àtìlẹ̀ tó ń bò wọ́n sùn tó sì bò àwa náà sùn wọ́n mọ̀ dáadáa ọmọ yìí ò kì í sọmọ ìlú Ògbómọ̀ṣọ́ tọrọ wọn ló dàgbà sí. But bó ṣe wá rí náà tó bá jẹ́ pé nǹkan tí wọ́n lè twist ní rọ́bìtà wàláhì wọn bá ti twist ẹ̀ kó tó di gbogbo ayé ní ìsìnkú ìpínlẹ̀ ṣe mítìn lé lórí gbogbo ìrìn àjò tán lè rìn wọn bá ti twist ẹ̀ nínú ìrìn àjò wọn ìní ìmọ̀ọ́mọ̀ ẹ̀pẹ́ ti fara kọ́ tí wọ́n wọlé àwọ̀ kí ló mùsùlùmí ni wọn ò lè ṣe wá darí wọn ò lè rí ti that is nǹkan tó burú pẹ̀lú aṣíwájú gbogbo tó bá fẹ́ já tó ṣáájú wájú kó jẹ́ olódodo torí pé àwọn èèyàn mọ̀ wọ àríkọ́ṣe lára rẹ̀. I never stop saying this. Oh bàbá wa ọ̀kan lọ́mọ Ọlọ́run ní bàǹkan yín jẹ́ you said it as it is bó ṣe rí gangan lẹ́sọ̀. Bàbá wa Zaki afa Zaki ìmọ̀ yìí ò ní jọba ẹ má bínú you got it wrong. Àtẹ̀yìn àti àwọn èèyàn bẹ́ẹ̀ bí sí yín mo fẹ́ kẹ́ gbogbo yín kẹ́ lọ rí mọ̀ nínú ọ̀gànjọ́ òru mo ṣe sọ̀rọ̀ yìí ẹ yọ mo tẹnu mọ́ bí ẹ̀mẹ́ta ẹ yọ ọkàn kúrò lórí ròyìn lórí ẹlẹ́sìn kejì nínú gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe. Ẹ mọ̀ jèrè ọkàn lára àwọn èèyàn pẹ̀lú tẹ̀yìn wù níwà pẹ̀lú tẹ̀ ń sọ àti nǹkan tẹ̀ ń bá tó ń ṣe. Ìṣesí yín bẹ́ẹ̀ very short hadith ìtàn kékeré Ànábì tó báyà àgbàlagbà sallallahu alayhi wa sallam Muhammad Rasulullah ó báyà àgbàlagbà arúgbó tó fẹ́ gbégi kárí tó ní ti ìyá ẹni kó gbérù òun Ànábì sì gbàgbé sallallahu alayhi wa sallam ó sì tẹrí gbà. Ìyá yẹn wá ń sọ fún ọmọ ta ni wọ́ Ànábì ò tí ì introduce ara rẹ̀ tí ìyá yẹn ti ń sọ fún pé mọ́jọ Muhammad ọmọ tó rí báyìí nínú wa Ànábì ò torí rẹ̀ kó jugi yẹn kalẹ̀ ìgbà kí ló dé ìyá ọmọ bọ́ gbégi ó tún àmọ́ bú mi ó yà gbé nǹkan rẹ̀ ni ó yà wẹ́ lómi tí ó bí orí wọ̀ mi. Ànábì gbégi yẹn ó báyà gbégi délé ó gbé igi délé tán sọ igi kalẹ̀ Ànábì wa bí ìyá náà lélẹ̀ pé ìwọ ìyá sọ ọmọ ẹni tó bọ́ gbégi wálé yìí àti pé sọ́ọ́sì tó máa mẹ́ni tó ń sọ fún un pé kò ń ẹni tó ń sọ fún un pé kò ń mọ tẹ̀lé kò ń mọ sọ ọmọ olóhùn ọmọ onítọ̀ tó ọba mọ èmi ni tó ń ròyìn fún ẹ. Ìyá shock ìyá sì gbẹ̀sìn lẹ́sẹ̀kẹsẹ̀ ìyá mo sì kàn mọ́ tó ṣe àdá lẹ́sẹ̀kẹsẹ̀. Àìwádìí ọ̀rọ̀ tó ó ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó fi nǹkan kékeré fi ba ìbádà rẹ̀ jẹ́
ó yìí tó fi kó bá ọ̀pọ̀lọpọ̀ nínú ìrìn àjò ẹ̀dá. One, ẹ lọ mọ̀ wípé kábíyèsí ò ní nǹkan kan ṣe. Ọ̀rọ̀ Yunusa gan fúnra ara rẹ̀ wàláhì mú tí ń pàdé èèyàn dirú ti Yunusa tẹ́mi èṣù pínpínlẹ̀ wà lára rẹ̀ wàláhì mi ò tí rí. Mo mọ̀ sọ yìí nítorí pé kẹ́lẹ́ bá rí bí bú mi dáadáa lórí péjì. Ẹ tún pè mí náà lẹ́sù. Èmi fúnra ara mi mo máa dúpẹ́ fáwọn tó bá jókòó tì mí, mo máa sọ fún wọn pé mo dúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run fi aṣọ ìdáhùn nínú èèyàn ó fi hàn mí ara Yunusa. Tó gbé láti agbárí rẹ̀ dé àtẹ́lẹsẹ̀ rẹ̀ wàláhì ọmọ pé òun kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́, ó sì mọ̀ pé yìí sọ ọmọ ilé ayé lára. Bẹ́ẹ̀ làwọn tán náwó lé lórí súnmọ́ bíi láàyè. Mo fi ọ̀gànjọ́ òru yìí mo fi búra fún yín tí wọ́n mọ̀ bẹ́ẹ̀. Tẹ́sí tún kò nínú àwọn tán tẹ̀lé tó sì tún mọ̀ sọ fún yín pé àwa náà mọ̀ pé kì í sọ̀gbọ́n nù, àmọ́ bó lè ṣe fẹ́ kó ṣe, ibo lè fẹ́ kó ti bẹ̀rẹ̀, báwo lè ṣe fẹ́ kó ṣe. Pé Ọlọ́run fi hàn mí, Ọlọ́run ní kí n bá Èṣù nínú àwọ̀ èèyàn pàdé lára rẹ̀. That is the truth of the matter. Òun lè mí rẹ̀ ò dá sí ìlú àti sí kábíyèsí. That is the truth. Kábíyèsí ò ní problem kankan pẹ̀lú ẹ̀. Ní jíde kábíyèsí gan gbìrì tí kábíyèsí ọkọ̀ọ̀kan pàdé àwọn mùsùlùmí ló ti yà á lójú àwọn mùsùlùmí. Àwọn àyímọ̀ tẹ́ wọn kalẹ̀ sórí ilẹ̀ ẹlẹ́kan lọ rí jókòó. Wọ́n fi tọ́jú àyímọ̀ gbogbo pátá ló tẹ́wọ̀n kalẹ̀ gbogbo lọ rí jókòó sórí ilẹ̀ rẹ̀. Àwọn tó ń ṣe tiẹ̀ ó kó wọn sórí àga báyìí kan jókòó sórí àga. Àtàwọn mọ́gàjí ọ̀ràn tí ń kó kálẹ̀ káàkiri ó kó wọn sórí àga báyìí ni torí òun náà wà ní control. Ẹ̀yin náà wá tó ń lo òyìnbó fi máa sọ fún àwa wípé Yunusa ni general overseer mùsùlùmí. Do you know what that means? Did you really know what it means? La hawla wala quwwata illa billah. Did you know what that means? Which means pé kò ní lè sùn nínú ilé rẹ̀ nígbà tí mùsùlùmí kan bá wà níbi kan táìsàn ṣe tí kò lè sùn lálẹ́. Which means pé kò ní jẹun sùn lálẹ́ lópin ìgbà tó ti mọ̀ pé nílé kejì wọn tí ìmọ̀ nǹkan kan fẹ́ jẹ. That is what it takes to be general overseer. Ẹ define rẹ̀ náà. Ẹ bá define òyìnbó tẹ́ fẹ́ sọ. Ẹ try láti define. Kí ẹ má lo òyìnbó bẹ́ẹ̀ ṣe fẹ́ lò kálukú pẹ̀lú bó ṣe ń lo tiẹ̀. Ọ̀rọ̀ òrò tí wọ́n bá yàn the same spelling ni. Ọkà the same spelling ni. Bó ṣe eré the same spelling ni, but different meaning. So using the word general overseer over what? Tá bá ń pè yẹn ní foreman wọ́n fẹ́ ràn lọ sọ́run ni o. Èèyàn kan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin papọ̀. Òyìnbó kó lẹ́rú ni. Òyìnbó ó kó ẹ lẹ́rú. Ó sì dá nǹkan lẹ̀ láàrin wọ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ àti ọmọ bàbá rẹ̀. Gbogbo àwọn tán bá pè ní foreman láyé pátápátá alábòsí ni wọ́n. Wọ́n mọ̀ ṣàbòsí àwọn tán jọ ń ṣiṣẹ́. Wọ́n sì mọ̀ ṣàbòsí àwọn ọ̀gá wọn. Wọ́n fẹ́ dá lọ́dọ̀ ọ̀gá, wọ́n fẹ́ dá lọ́dọ̀ àwọn òṣìṣẹ́. Tí wọ́n fi fẹ́ sáàkì gbogbo àwọn èèyàn tán, òun ní ọlọ́mọ sòfófó pé ẹ̀yọ́ lágbàjá kọ̀dá, ẹ̀lẹ́dá pátá àwọn dùnà kọ̀dá, ẹ̀mú òun náà ló tún padà tí ọmọ sí ọ̀gá wa wàhálà rẹ̀ tẹ̀ ti pọ̀jù, kò tẹ̀ fẹ́ràn àwọn dúdú lásán, kò fẹ́ràn dúdú. Tí a bá sọ̀rọ̀ àgàn kódà ó ti sọ pé wọ́n sáàkì àwọn èèyàn bíi 4. 2 péré lọ̀gá fẹ́ sáàkì, lọ́ba sáàkì 2 tán pé ẹ̀yin 2 nítorí kí n ní kan ẹ̀yin mo fẹ́ràn yín ni o. Àwọn Ganiu àti bàbá Arámọ̀ tàtẹ́yí tí wọ́n ní ká mọ́ lọ yùn, bàbá Arámọ̀ yẹn ìwà wọn ọ̀dá nípa. Bọ̀tẹ̀yìn 4 ló fẹ́ sáàkì, ẹ̀wù àmú 2 mi padà fi rọ́pò yín yóò tó wojú rẹ̀ lọ́gbà wọn tán. In táwọn foreman tán wà nìyẹn. Lágbájá foreman ni wọ́n sọ pé kó lè ṣe èèyàn 4 papọ̀ ni.
bá ṣe tó òyìnbó bá ṣe tó bá fẹ́ lò ẹ́ lòkulò àbí ìjọba fẹ́ lò ọ́ nílòkulò wọ́n sọ pé lágbájá ni fọ́ọ̀mù so lè kó blọ́ọ̀kù 4 lẹ́ẹ̀kan náà ni àbó lè pe small lè po sìmẹ́ntì àpò ọ̀kan lẹ́ẹ̀kan náà fúnra rẹ̀ kó sì jẹ́ kó náà mọ̀ sáwọ́ ara rẹ̀ he can't do it. Àgbáríjọpọ̀ nìkan ló fi lè ṣe nǹkan tó bá fẹ́ ṣe ẹ̀yin náà wọ́n á tún wá lò gẹ́gẹ́ bí ahọ́n tó náà lò pé òun ni general overseer fáwọn mùsùlùmí bí kábíyèsí bá ní ìmọ̀ kan ò lè ní ìmọ̀ Islam tá bá wá ní ìmọ̀ Islam ẹ̀yin ni mo ń bi léèrè ní ìsìn pé nínú tí n fi ń ṣe wáàzì àti nínú tẹ̀yìn ń dìfẹ́ǹdì yìí ẹ dákun ẹ yọ láì kan fún mi tó lè gbé síwájú any Christian not even kábíyèsí láti fi convince ẹ títọ́ wọn fi sọ fún yín pé òun gba kálọ́mọdé ṣáàdà àwọn ṣetán láti fẹ́ máa kí wọn. See it now. Ìwà wo ló wà ń bẹ̀? Ẹ bá rí báwọn èèyàn bá lọ síbi gathering lágbájá ti gba Islam ẹ kó àwọn èèyàn 20-30 jọ ẹ̀tàn jẹ́ lọ́pọ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ ẹ̀tàn jẹ́ ní ẹni tó ṣe tó fẹ́ gba ṣètò Ọlọ́run kò ní ìgbà lójú gbogbo ayé. Ẹ̀yin ẹ máa wo gbogbo ìlú tán ní mọ̀ sọ pé lágbájá àti ráwọn èèyàn 50 tó di mùsùlùmí mélòó nínú wọn lẹ̀ ń bá pàdé níbi ìrun jímọ̀ mélòó nínú wọn lè ń bá pàdé lásàlájù tó fi mọ̀ sọ pé this is Mr. Daniel ó ti wá di Dada, this is Mr. James ó ti wá di Jamiu. Mélòó nínú wọn ẹgbẹ́ mọ́ ṣe mọ́ kó wọn kiri tí wọ́n ṣe bí gbígbà tí wọ́n bá fi ṣọ́fẹ̀ tí fi ń kó yanrìn sínú tipa yẹn sọ pé a tún ti lọ sílùú yìí a ti jèrè ọkàn àwọn èèyàn 50 wọ́n di mùsùlùmí àwọn èèyàn 100 wọ́n di mùsùlùmí tí mọ́tà àwọn Christian náà wọ́n mọ̀ sọ pé àwọn ṣe crusade jáde kálẹ̀ káàkiri ti gba Jésù sáyé mi mélòó nínú àwọn tán gba Jésù sáyé wọn lẹ pàdé wọn lọ́sẹ̀ tó tẹ̀lé tẹ́ bá ń pa wọn pẹ̀lú bíbélì làbí àwọn báyìí sọ pé ibo lọ́dà ẹ̀ mọ̀ pé mo ti gba Jésù sáyé mi ni gbọ́dọ̀ mí sí chọ́ọ̀chì gbọ́dọ̀ mélòó lẹ̀ rí àwọn tán gba Jésù sáyé wọn tẹ́yìn tó ń di kálẹ̀ káàkiri. But the truth of the matter ni pé tẹ́ ẹ bá fẹ́ mọ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ mọ rántí pé we are human before religion. Ǹjẹ́ kọ́kọ́ mọ ronú pé we are human ẹ̀dá lọ́rùn kọ́kọ́ dá wa kó tó gbé ẹ̀sìn lé wa lọ́wọ́ ẹ̀sìn òun gan kọ́ lọ́run tó gbé lé wa lọ́wọ́ ńkọ́ mọ iye ẹ̀mí tó ti lọ́ nítorí ẹ̀ ni disagreement wo ló ti wáyé láàrin ọmọ ìyá kan náà bákan náà ìyẹn àwọn ọmọ ànẹ́bí Adam wo disagreement tó ti wáyé lórí wọn ni mọ bá ṣe lose nǹkan ni kéèyàn ó kó lọ́gbà àjẹ́ náà kó wá bọ́ sórí èpè nínú plan Ọlọ́run ni ẹ wo set up kìíní yẹn mo ṣe wáyé ẹ wá dé láàárọ̀ ọjọ́ kan oṣù ẹ wá mọ perfection ara yín pẹ́yìn lẹ mọ̀ nípa ẹ̀sìn gbogbo yìí ni mo ń bá wí bí ìdè Muslim or a Christian ẹ wá mọ dé pẹ́yìn lẹ mọ̀ nípa ẹ̀sìn. Have you thought of the beginning where it comes from? Báwo ló ṣe ń bọ̀? The grace of the Lord Ọlọ́run ọba ó bá ẹ láàyè ibi tó wà báwo ló ṣe fẹ́ tó fẹ́ perfect ẹ tẹ́ni tí ń bọ̀ lẹ́yìn náà tó ń náà lẹ́kọ̀ọ́ tó dára nípa rẹ̀. Ẹ wá fẹ́ mọ show pé ẹ mọ ju anybody lọ. Mr. Afadaki, you are wrong. You are wrong. And I'm not happy about it. I'm not. Ẹ wò ṣèwádìí. Ẹ tún wá gbé. Níbi tẹ́gbẹ̀ tí mo pẹ́ inú ṣèwádìí. Ẹ ò wá sure pé ṣé ilẹ̀ Ìdí ni wọ́n ń sọ ní àbílẹ̀ mọ́sálásí. I don't want to go beyond àwọn èyí tí mo kọ́ọ̀tì níbẹ̀ yẹn. Because àwọn tí mo kọ́ọ̀tì níbẹ̀ yẹn gan ọ̀rọ̀ ni. Lies ló ṣe I have to define it for you. Ilẹ̀ mọ́sálásí ni. Ilẹ̀ mọ́sálásí kọ́. Ilẹ̀ ìlú ni ilẹ̀ ìlú kọ́. Ilẹ̀ Ìdí ni ilẹ̀ Ìdí kọ́. Ẹ ò lọ wádìí ìwò ní ṣe nínú ẹ̀. Just come to conclusion. Wọ́n fẹ́ mọ̀ kọ́. Possibly mi ò gbọ́ fídíò yẹn. Possibly ẹni sọ pé tó bá dọjọ́ wájú wọn ní kọ́ bẹ̀rẹ̀ kan sọ pé fi ṣe church. I didn't go beyond. But did you find out what happened? Àwọn tí wọ́n rán níṣẹ́ gan nígbà tí kábíyèsí dé orí ilẹ̀ yẹn tán. This is the bone of contention ní tó ń dùn mí pẹ̀lú Afazaki. Ó ní wípé fídíò yìí
tí mo post yìí ọ̀sẹ̀ kẹta rẹ̀ tí wọ́n ṣe ní ẹ lọ rí tún wò lórí YouTube, ẹ wò lórí bí the clip mo kẹ́ wà lórí wo full rẹ̀ lórí YouTube tó láwọn náà ní kẹ́ bá wọn wò dáadáa kẹ́ bá wọn share rẹ̀. ọ̀sẹ̀ kẹta ní ọ̀rọ̀ àwòkọ́ shop ó ti lé lọ́sẹ̀ mẹ́rin àwọ̀sẹ̀ márùn. Within that period news to go round láti ṣe clarification wípé kẹ́ pé kábíyèsí fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ anybody débi pé àwọn tó kọjá wá tó fúnjú pọ̀ tó ṣe gbogbo ẹ̀ tó fẹ́ wá pàdé kábíyèsí at the end of the day àwọn tẹ́nìkan rojọ́ ń bẹ̀ nígbà tí wọ́n mọ̀ wí wọn ni àti gbọ́ ọ̀tọ̀ ní nǹkan tán sọ fún wa a ó padà lórí jábọ̀ fáwọn táwọn wà níṣẹ́ torí pé wọ́n ràn wọ́n ni. Where were you? Where were you? Ẹ tí a máa ń sáré pé kẹ́ ẹ lè bá ní monetization pé káwọn èèyàn lè bá pọ̀ kẹ́ ẹ make 100 followers 1000 followers organically àbí tẹ́ bá sì fẹ́ build it fakely ni do it with lies. Pé ẹ ó ti mislead àwọn èèyàn tán báwo lẹ ṣe tún fẹ́ padà tún ṣe. Afazaki, you are completely wrong about it. Kábíyèsí ò bá Yunusa jà. Your likes and the rest of àwọn tán máa sọ gbogbo ọ̀rọ̀ báyìí jáde. Ẹ jọ̀wọ́ kábíyèsí ò ní ìjà pẹ̀lú Yunusa. Kábíyèsí ò ní ṣe kíni kò ní ìjà pẹ̀lú Yunusa torí pé in tí kábíyèsí ṣe ìní tí àwọn Haúsá máa ń fi pálóye pé sọ̀wìké mùjára sọ̀kè káyánkàn mùjára bá sọ̀wìké mọ̀rọ̀ bàbá. Sọ ẹrù rẹ̀ ìkàlẹ̀ kí n bẹ́ẹ̀ tún ṣe. Kì í ṣe pé mo ní kó sọ kalẹ̀ kájọ pín o kí ló fẹ́ fàjà. Kábíyèsí dé bá kí kábíyèsí àná tó kú ìní lẹ́tà tí ń lọ síwájú wípé ọmọ wa ni ọmọ wa kọ́ ọmọ wa ni ọmọ ó ti ń wáyé kódà tí mọ́jọ́ tí wọ́n ń wéra wà ní àwọn tó fẹ́ da ojú agbóró wà but the power àwọn alágbára tí o bá sí nǹkan tó fẹ́ ṣe tó àwọn ti ní plan pẹ̀lú ara gáìdì ibẹ̀ nígbà kan ṣe ní tọ́mátì ká láwọ̀ àpà tọ́mátì ṣe ń bèrè ẹ̀mọ́ pariwo ni that is how it went. Títí tọ́wọ́ rẹ̀ ariwo ti wà kí ọba àná tó lọ ariwo ó ti wà mo jẹ́ kó loud ni kọ́ba àná tó lọ tẹ́lẹ̀ náà tó fi dé. Go and check it out. Ẹ ṣe wádìí náà now. That same number ten you looking at, you can call it. You can message me on Telegram. Even on WhatsApp. Ó wà lórí WhatsApp. I would be able to tell you, show you how it starts. Mi ò ní ro ẹyin lónìí lẹ́jọ́. I'll give you a PDF. You will read and get tired. And gbogbo nǹkan tó wà níbi ẹ̀kọ́ náà mo fi bíbí tó bá yẹ pé rọ ni mo ti ń compile mo fẹ́ ṣe níwèé gbogbo ẹni tó bá ṣe dáadáa l'Ógbómọ̀ṣọ́ yóò bára ẹ nínú rẹ̀ gbogbo ẹni tẹ́ ṣe ṣàbúrú fún Ògbómọ̀ṣọ́ ẹ bára ẹ nínú rẹ̀ ẹni tẹ́ sọ̀rọ̀ tó dá s'Ógbómọ̀ṣọ́ ní lẹ́yìn òdì ẹ bọ́ orúkọ yẹn ẹ̀yin gan náà bí ta Afazaki congratulations lórúkọ tí iná jáde nínú rẹ̀ àwọn bá ṣe reference lóòrọ̀ tẹ́yìn náà sọ á ṣe reference pẹ̀lú èsì ọ̀rọ̀ táwa náà fún yín kọlọba kó fún wa ló gbàgbára àtòkùn ká fi ṣe kọlọba kó fún wa ní ká fi ṣe jáde for humanitarians everybody láti rí láti kà possibly we will do all it takes ní pẹ̀lú gbọ́dọ̀ ní gbèsè àjẹwà tó yẹ pé it will go into the history of Islam l'Ógbómọ̀ṣọ́ so that even àwọn kò yọ àwọn school mi àbáwọn library mi wọ́n mọ̀ rí wọ́n fi mọ̀ọ́rù àbòsí tí àwọn èèyàn ṣe fún Islam nílùú Ògbómọ̀ṣọ́ àti perseverance resilience tọ́pọ̀lọpọ̀ wa tá a ní àti bá a ti ṣe tí ò fi lè dogun yóò mọ jẹ́ ẹ̀kọ́ fáwọn tán bọ̀ lẹ́yìn pé nǹkan tó burú jù báyìí lọ ti ṣẹlẹ̀ àwọn ayé ìgbà náà bí wọ́n gbé lọ́ba níkà wọ́n tì wọ́n lé wọ́n bú bàbá rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn náà wọ́n tún padà lọ sílé wọn tẹ́tún lọ ya bàbá tán pèlè pé tán bú tán ṣe gbogbo wọn náà tún gbé lọ sí mọ́sálásí gbogbo rẹ̀ ni ó jáde àwọn ta ni gbogbo wọn ni wọ́n jáde so gbogbo orúkọ tí gbogbo iná tẹ́ ṣe dáadáa ni ó jáde anímọ̀ ṣàwọn palẹ̀mọ́ tí ẹ náà jáde ń bẹ̀ Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum tí náà jáde ń bẹ̀ tọ́ba láṣẹ yóò jáde ń bẹ̀ that is it. Oh màá ti kúkú tó dìgbà náà the script is there
àwọn ọmọ kọ lọ. Like what my lawyer told me níjọ́ kan nígbà tá a wà ní court in one of the cases we have, àsọkalẹ̀ jáde nínú court báyìí nígbà tá a fẹ́ mọ ẹ̀yọ́ ó dẹ̀ fọ́ gbá mi lẹ́yìn báwo lè ṣe báyìí ó ní aláàjì mo ní sir, you don't need to get yourself worried. Lónìí tẹ́ ń bá wò pé pẹ́ẹ̀nì tẹ́ ń fi ń kọ ìwé yín íǹkì inú rẹ̀ ti gbẹ, àwọn kan tí wọ́n ti ready láti bá yín continue níbi tẹ́ ẹ dá dúró báyìí di the end. Ẹ má jẹ́ kó kàn yín kó mi. So ní o fi jẹ́ kí n I don't have to shake just for those who are coming behind. Kẹ́rù ọmọ bá wọn. Tí rèmi náà bá tún give up ní ìsìn àwọn talé òun àwọn tó ń bọ̀ lẹ́yìn náà tó sá náà. Wọ́n sá náà. So I will not give up. To be and no any kind of no sacrifice can be conjured. The freedom of you are. It will be written. Bẹ́ẹ̀ni, ìbáwọn kan náà wọ́n jagun ẹ̀sìn. A ò tọrọ rẹ̀. Jagun ẹ̀sìn pẹ̀lú owó náà ogun náà ni. Já pẹ̀lú ẹ̀mí wọn ogun náà ni. Já pẹ̀lú agbára wọn. Dúkìá àwọn gbogbo ẹ̀ wọ́n gbé kalẹ̀. Ogun náà ni. A rọ̀ yín, a sì bẹ̀ yín. Gbogbo ẹ̀ tí ẹ̀ máa gbé kí n sùnmọ́ mi ọ̀rọ̀ kálẹ̀ káàkiri ẹ̀ tó wá fẹ́ lórí náà ló bọ́ǹbù ọ̀rọ̀ fáwọn àwọn ta ni bọ́ǹbù. Àwọn ta ni bọ́ǹbù ọ̀rọ̀. Ìtìjà kò dúró rẹ̀ làwọn sọ fún yín. Nígbà tó bá dénú yín náà mọ̀ ẹ̀rọ kì. Bọ́ǹbù tó bá ṣe báyìí gbé. Ìgbà tó ṣe báyìí láriwo ọ̀sọ̀ gbogbo yóò rí eku tó bá ṣe dé yóò wà lẹ́nu. Ìgbà tó kó dúró ọ̀rọ̀ yóò mọ̀ sọ kì láyà yín ni bí. Tó tẹ bá ti rántí báyìí kò ní fún yín sinmi. Bọ̀ níbi tí bọ́ǹbù wà náà boom yìí wọ́n ti dúpẹ́ pé bọ́ǹbù ọ̀rọ̀ lẹ pé. Wọ́n ti ṣe yìí báyìí eruku sọ̀. Àwọn tí wọ́n bá lọ. Ó sì parí eruku yóò sì wálẹ̀. Tó bá yá but oko dúró nǹkan kì yóò mọ̀ orúkì ní báyà ni yóò mọ̀ orúkì ní tó bá ti báyà ọ̀tún já ni. That is conscience. Tí wọ́n lè ń káàkiri. Ẹ tún wá sọ wípé wọ́n fẹ́ fi bẹ̀yẹn kọ́ ṣọ́ọ̀bù wọ́n fẹ́ fi ṣe kìnìún rẹ̀. Ẹrù pé kábíyèsí wa ilé bí ni. He won development for the land. But it is no more a story. Tí mo tún lè máa repeat ara mi. You check among my videos. Mo ti tún fídíò yẹn cut. Màá tún mú jáde ẹ̀kọ́ ojú lọ́nà. Mo ti sọ sẹ́yìn but mo ti yọ kúrò mo tún ti record. Ní kékeré you'll be able to see kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Orí ibẹ̀ yẹn. So ẹ jọ̀ọ́ Afazaki ẹ gbìyànjú ẹ kọ́ ẹ̀kọ́ bíi ti bàbá wa ọ̀kan lọ́mọ. Mo kì í jálù ọ̀rọ̀ láì mọ̀ túmọ̀. Wallahi tallahi mo kì í jálù ọ̀rọ̀ láì mọ̀ túmọ̀. Wọ́n máa ń make sure pé àwọn mọ̀ túmọ̀ ọ̀rọ̀ tó kí wọ́n jálù. Mo kì í jálù ọ̀rọ̀. I see that in him. That is why I say bí ọ̀tá bá tó ẹgbẹ̀rún ẹ̀rí pé mo ti sọ ládùúgbò mo ti ṣe ládùúgbò àfọ̀n pé tí ọ̀tá bá tó ẹgbẹ̀rún lórí ọ̀kan lọ́rùn àpáta lọ́lọ́run ọba mi fi ṣe. Ẹ̀yin lọ́lọ́run ṣe gbogbo àwọn ọ̀tá wọn. Bí mo ṣe ń tọrọ yìí tó pé láàrin mi pẹ̀lú ọkọ̀ gan tí òwe ni mo fi búra níwájú Ọlọ́run bá tó pé torí Ọlọ́run ni mo fi ń sọ kọ́lọ́run bá kọ́ sàn mí lẹ́sàn mo ṣe wí lórí ọ̀kan lọ́rùn. I study him nínú àwọn tó ń blog yẹn tó ń ṣe kíní lórí yẹn. I study him a lot. Ìjọ tí ẹ̀rù ọ̀kan lọ́mọ ti bà mí. Ìjọ tí ọ̀kan lọ́mọ gbé Quran nínú mọ́tò báyìí. Lórí àwọn tó ń jọ ń sọ ọ̀rọ̀ pé Quran ni ẹ mọ̀ sọ pé ordinary paper ni o. Mo fi Quran búra lórí ọ̀rọ̀ tó mo sọ yìí. Ẹ sọ fẹ́ni tí ìpẹ̀lú rẹ̀ yàn ń fa ọ̀rẹ́ pé kóun náà kò gbé Quran báyìí kó wá fi búra. Mélòó ni wọn ló ní ṣe? Ẹ bá ti ní kan ṣe báwọn ọmọ mú hadisi kan wá ní ìtumọ̀ tẹ́ fi lè fi Quran. Ọ̀dà àgbà tẹ wá sọ pé as a Muslim pé wọ́n ní kẹ́ mọ́ fi Quran búra. Ẹni ẹ bá tó sọ pé wàláì tẹ bá sọ pé wàláì tàlá àwọn pé akílẹ̀ ń búra fún. Bí kò ní ìdí kan wọ́n sọ pé wàláì tàlá. Then kí la fẹ́ fi justify nǹkan tẹ̀lé education. Kí la fẹ́ fi justify ọ̀rọ̀ tẹ̀lé education. Ẹ ò lè búra láàrin Mùsùlùmí ẹgbẹ́. Ok. Ẹni kan mọ́ búra. Kí ni nǹkan tí Ọlọ́run bá ń sọ pẹ̀lú washamsu wadduha wal asr? Ẹ wò kí ni ìgbà tọ́lọ́run bá gbà lérò pẹ̀lú bẹ́ẹ̀ ni o. Ọlọ́run ló dá ìgbà. Òun gan náà tó ń fi ìgbà yẹn náà búra.
kẹ́ lè bá àmọ́ pé tóun sọ yóò rí òdodo lò nǹkan tóun sọ òun ló ń dá gbogbo tó ń dá pẹ̀lú òdodo àmọ́ ẹ̀yìn kan bẹ tó yẹ pé òun yìí lẹ ní ìgbàgbọ́ sí kódà mo tó fi búra Ọlọ́run tó dá wa nípa tó dá òun láti lè bá àmú ẹ̀rí ọkàn kó lè bá balẹ̀ fún nǹkan tó ń sọ fún wa. Kí ló dé táwa di òpùrọ́ kalẹ̀ táwa di alábòsí kalẹ̀ tí wàá sọ̀rọ̀ gidi lẹ́nu wa. Bàbá wa Zaki ẹ jọ̀ọ́ ẹ mọ̀ ṣèwádìí ìjọba àdìjọ́ mi gbogbo ẹ tẹ́ wà lóde kábíyèsí Ògbómọ̀ṣọ́ kò bá Yunusa jà Yunusa ló pe kábíyèsí lẹ́jọ́ ń kọ́ọ̀tù. Kábíyèsí fẹ́ bá Yunusa tún ẹrù rẹ̀ tó ni òun ni ọ̀tẹ̀ lọ́rùn torí pé bítáníkọ́ gbẹ́rù sí ẹrù ẹlẹ́rù ló gbé sórí inú òfin fẹ́ kán sọ ẹrù kalẹ̀ kí wọ́n tún tò tó gẹ́gẹ́ bí àwọn Haúsá ṣe ṣe pé sòkè mú yàrá wà sòkè mọ̀ lára wa sọ̀kalẹ̀ kábọ̀ tún tò kìí ṣe pé sọ ẹrù kalẹ̀ kí kábọ̀ tún tò kìí pé sọ̀kalẹ̀ kájọ pin òun tẹ́rù wà lórí rẹ̀ ló ti mọ̀ pé òun ti di ẹrù ẹlẹ́rù mẹ́rù ó lè ṣe pé nígbà tó ń bá sọ̀kalẹ̀ ń gbọ́ wọn ba ètò tán àwọn ẹlẹ́rù ó dé bá wọn níbẹ̀ ní òfin ìgbà kan sọ̀kalẹ̀ ló ti sọ dìjà fẹ́ni tó fẹ́ bá tún ẹrù rẹ̀ tó. That is it. Kábíyèsí ò fi ọjà kọ́ chọ́ọ̀chì o kò sì fi ojú ilẹ̀ kò fi fún àwọn oníṣẹ̀ṣe o condition ló wà lórí gbogbo àwọn tó mọ̀ kọ́ ṣọ́ọ̀bù kalẹ̀ káàkiri nínú Ògbómọ̀ṣọ́ fún development ìlú ni. So ẹ̀yin náà padà lọ rè tún béèrè yín béèrè nígbà tá fowó dátà ránṣẹ́ tẹ́lẹ̀ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ tá fi ń bínú ìmọ̀ọ́mù ẹ ò béèrè ẹ ò ṣèwádìí mọ́ bẹ́ẹ̀ ni gbogbo orú nǹkan bá náà ni wọ́n ṣe tírú àwọn ọmọ àwọn lawyers oríṣiríṣi tán pé àwọn ṣe kàwé tó tún wọn approve bá tó báyìí àjù báyìí lọ àtó báyìí tí wọn ò ṣèwádìí lórí nǹkan tó ń délé tán báyìí tó ń dojú tì fún wọn. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe nǹkan nípa Ògbómọ̀ṣọ́ ẹ má ṣe tí ó fi dojú tì fún yín ẹ má ṣe tí àwọn ìyàwó àtàwọn ọmọ tó mọ̀ sófin pé bàbá ẹ kò ṣẹ́ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe wà lórí òdodo inú ti dájú tiwa ni wípé ẹ má jẹ́ ká pa irọ́ ẹyọ kan ẹgbẹ̀rún ò lè tún ṣe ẹgbẹ̀rún irọ́ kò lè tún irọ́ ẹyọ kan ṣe ẹ jẹ́ gbogbo dábàá ṣe ká ṣe lórí òdodo Ọlọ́run bá yóò jù wá rí fẹ́ni tó bá jẹ́ pọ́ bá wò lé nígbà tí mo fi ń ṣe tí Ọlọ́run bá sì ń kókó lójúmọ́ wọn ni Ọlọ́run bá iṣẹ́ rí owó rí àtàjèrè ọkọ ọba àdá ọba kò ní sáìnì kankan nínú àwọn tó ń ṣiṣẹ́ ìjọba. Dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ń pè mí tẹ́ ń ṣàrọ̀wà fún mi tẹ́ ń tún gbómi lákìn ẹlòmíràn ni bàbá tẹ fẹ́ bá yín sọ̀rọ̀ bá fẹ́ mú yín lákìn gan nínú ohun yìí tí mo lákìn torí pé àwọn nǹkan tá ń ṣe fún yín ó kò ní kékeré àwọn tán rí wọ́n rí àwọn tí wọ́n rí wọ́n rí àwọn tán fílẹ̀ wọn fílẹ̀ àwọn tó ń fílẹ̀ wọn Bob Marley ti parí ọ̀rọ̀ he who feels it knows it ẹni tó kàn ń lọ́mọ gbogbo àwọn tó bá yẹ pé àwọn broadcast wọn kankan ní one way or the other tó bá fẹ́ dàbí ìbínú fún tó bá fi ṣẹ̀yìn àwọn ọmọ bá ṣe lè farapamọ́ tó táàfin ní iṣẹ́ ẹ̀dá ẹ ṣe àforíjì fún wa ẹ bá pè wá tó wá gbé nǹkan tá a bá ṣe tó bá kàn yín wallahi tallahi we humble ourselves ká sọ pé a sọ́ọ̀rì lórí nǹkan tá a bá ṣe tàbí tá a bá sọ tí ò bá dá but tí àwa náà bá wá sọ fún yín fi ẹ̀mí tó dá ẹ fi gbé the message not the messenger. Assalamu alaikum.